lónìí bá àìdẹ̀ tẹ̀síwájú nù àdúrà Olúwa kọ́kọ́ ìhàn ọmọ ẹ̀yìn rẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé lọ́sẹ̀ kété ẹ̀ ń kókó àdúrà kó yóò ṣe án láǹfààní kó jẹ́ pé lẹ́yìn ìgbà gan kí Jésù bá fayé sílẹ̀ àti ọmọ ẹ̀yìn ògbẹ́ ẹ̀ kan bá lọ fín kókó ẹ̀bẹ̀ àdúrà nìkan ti yọ ọ̀ràn ìhàn ọmọ lẹ́yìn Jésù kó àgbàgbọ́ làkókò tiẹ̀ àti rákọ̀dẹ̀ àgbàgbọ́ títí káyé amúparẹ́ kété rẹ̀ pátá ni Ọlọ́run kan méjọ́ ọ̀la kété ẹ̀ létè kọ́ ìhàn ọmọ lẹ́yìn ìwé mẹ́rìndẹ̀ ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú Matthew orí 6 káàtì ka àdúrà Olúwa ọ̀tọ̀ karùn-ún ló bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sọ́ni kan gbàdúrà yìí sí òní kan bá ti fẹ́ gbàdúrà yìí kan wí àbára kẹ́ lọ́run wí ọ̀wọ̀ ni fún orúkọ rẹ̀ oríta ká dé lónìí bá a fẹ́ ṣe àgbéyẹ̀wò àdúrà kó wí fún wa ní jíjẹ ọ̀rẹ́jọ́ra fún wa lé òní mo fẹ́ mọ̀ tí ṣalábàápàdé rí pé ọ̀nìkan ṣoṣo kele ó débi pé ọbọ̀ kété òlú léjọ́ kan kò jẹ́ pé kété ráyé kété jẹ jíjẹ ọ̀rá ran ṣùgbọ́n jíjẹ kọ́ni ni a ṣe na pín káàkiri ojúlé jojúlé kọ́dà abọ́n lẹ́rẹ̀ mẹ́ta tí kìjọ́ náà mú pé bẹ́ẹ̀ ti gbọ́ irú ilé ó bẹ́ẹ̀ ti gbọ́ irú ọ̀nì kò lé ó tó bá rí ṣùgbọ́n Ọlọ́run kàn yẹ ká gbàdúrà sí ẹlẹ́dàá ọ̀run ayé tẹ̀rẹ̀ kọjá bá o onípèsè fẹ́kù àtẹyẹ ẹ̀rà gan kiri títí nìní kí alámọ̀mọ̀ kan fẹ́ ṣàyájẹ́ ni ẹ̀rà ń gan fúnra rẹ̀ ọ̀nù kẹ́ jẹ́ onípèsè òkété pátá kàn jẹ́ ṣùgbọ́n kò dé ti rí náà kí jíjẹ kété ti pọ̀ tó nínú ayé kò jẹ́ pé síbi kẹ́ ẹ̀ sí jíjẹ líbò múrin gan jíjẹ aṣòfò síbẹ̀síbẹ̀ ẹ̀rà kan hàn rí àǹfààní láti jẹ jíjẹ rẹ̀ kan láì dé sí pé nínú ẹ̀wọ̀n òun Ọlọ́run mú kàn ọmọ rírà gan kò jẹ́ pé òun kà á jẹ nì náà wáá lọ kò jẹ́ pé lójú ọ̀nà àjàkú pàdé òun kà á jẹ hàn yìí kọjá wípé mo mọ̀ ń ṣe mo gbọ́n àrìmọye orílẹ̀-èdè bá lélọ́ọ́lọ́ bá kò jẹ́ pé ọrọ̀ ajé ran gan kò jẹ́ pé dàrúdàpọ̀ da ọrọ̀ ajé orílẹ̀-èdè hàn ní orílẹ̀-èdè ńláńlá gan dà á láàmú èyí ní túmọ̀ sí wípé àfi ọdún kan bá mú gbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run lé àpèbí sùn Jésù orí jákun kọ́ ìhàn ọmọ ẹ̀yìn bá ká wí fún alẹ́ jíjẹ ọ̀rẹ́jọ́ra lónìí o èyí ni wípé o jíjẹ ni ó ṣe pàtàkì àti pé ó mú tọ̀rẹ́jọ́ sí pé lójoojúmọ́ ayé ó túmọ̀ sí pé kó bá ti jí bọ̀bá nì kó gbàdúrà kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀rọ̀ àwọn kan yà bèrè lọ́wọ́ Ọlọ́run ni pé Ọlọ́run jàre mo jẹ́ mi pé bí sùn lónìí o bóyá kò tí gbọ́ mi náà bá bóyá ebi ti bá ẹ fínra kó bá ti ké sọ́lọ́run nì fèrèsé ọ̀run rẹ̀ kò ṣí fèrèsé òpèsè rẹ̀ kò ṣí kì í hàn ọ̀nìyàn ètìtì èso kọ̀ ẹ́ wá kẹ́ yóò bú kọ́ èso rú ẹran kọ̀ ẹ́ wá lórí ìrẹsì rẹ̀ kọ́ Ọlọ́run yóò gbé sí Ọlọ́run yóò dá ọ lọ́lá gan kí èpèsè tábìlì sílẹ̀ lówájú ọ̀tá rẹ̀ gan bá kó a jẹun kó omi rẹ̀ kí a làágùn yọ̀bọ̀ látinú fíríjì jíjẹ ṣe pàtàkì torí kẹ́yìn wọ́n wá ti mú ṣe pé ọ̀nìyàn gbàwẹ̀ Jésù fún ara rẹ̀ gan lùgbàkẹ́ líbe jẹun níwọ̀n gbà kó bá ti jẹ́ pé àgọ́ ara ọ̀nìyàn lọ́nìyàn ti nínú rẹ̀ dandan ni kẹ́ jẹun jíjẹ ṣe pàtàkì fún ìdàgbàsókè fún ìmúdàgbà kọ́nìyàn bá fẹ́ dàgbà sí wàá rí i pé lùgbà kan bí agan náà bá kékeré bèyí làyà kan gbé amúní dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀ bá nì wàá rí i pé kàn bá ti mú jíjẹ kò wá abẹ̀rẹ̀ láti bí wàrà abẹ̀rẹ̀ nípa láti bí omi títí kọ̀nìyàn ayọ̀ mú jẹ ohun jíjẹ kó le títí òun náà láàrin mú dàgbà títí kárì mú dé ipò káyà àbá torí náà jíjẹ ṣe pàtàkì fún ìdàgbàsókè àti ìmúdàgbà yàtọ̀ séyìn nìsí kọ́ jíjẹ ṣe pàtàkì fún gbígbé ara ró kọ́nìyàn bá ẹ̀yà ó ti wù kẹ́ lágbára tó kéṣe fìrìgbọ̀n kó bá ti mọ̀ sí jíjẹ nínú rẹ̀ òun lọ mí gbọ́ lùgbàmúrìn ọlọ́pàá ọba àwọn dédé ṣubú lulẹ̀ ó ṣubú gbì
kọ́ọ̀yàn bá ti mọ́ jẹun ó di dandan káàárẹ̀ kẹ́ àárẹ̀ tọ́ra á mú ẹ á lókun ẹ á lágbára nínú rẹ̀. Yàtọ̀ séyìí nìsíkọ́ jíjẹ ṣe pàtàkì fún ìlera rárá. Ọ̀nìyàn gbọ́dọ̀ mú ọ̀rọ̀ jíjẹ nì kẹ́ yanjú rẹ̀ ọ̀nà ní wípé ebi bá ti kúrò nínú òṣẹ́ bùṣe béèrè lọ́wọ́ Ọlọ́run lójoojúmọ́ o òun lọ́ba kẹ́ ẹ bọ́ni kẹ́ ẹ sì règún ẹ̀rẹ̀ mẹ́ta lọ́rẹ̀jọ́ ní ẹ kó jẹun àìyẹ̀sẹ́rùn rẹ kó momi kó jẹran kó jẹja kó jẹyin kó jẹ kété oríṣiríṣi jíjẹ kó jẹ́ pé a ṣe ara rẹ lóore torí pé kébi bá nínú ayé rẹ inú ewu lílá lọ ẹ̀yà ebi yóò pa ni kú ebi yóò dójú tì ni ó yóò mú nìyàn atọrọ jẹ Ọlọ́run fẹ́ kí èèyàn ọmọ tẹrẹ kàn tọrọ ajẹ àìríjẹ gan ọ̀rá àmì wí òṣì ọ̀tá nìyàn ni wàá gbàdúrà lónìí o pé àtọrọ jẹ lágbára Ọlọ́run lódùmarè wàá Ọlọ́run lódùmarè ibi kò gbàgbọ́ rẹ mọ́lẹ̀ yìí o fún mi ní jíjẹ ọ̀rẹ́jọ́ mi lónìí o mo jẹ́ mi pebi nínú ọ̀sẹ̀ mo jẹ́ bi pa mí nínú oṣù àti èmi àtúlé mi pèsè fún mi Ọlọ́run dẹ̀ á ṣe torí pé kọ́ ti kọ́ ọmọ ẹ̀yìn léjẹ̀ ẹni báà náà gẹ́lẹ́ nídìí rí ọjọ́ kan tí àṣìṣe Ọlọ́run gan kàn lọ sínú aginjù kàn wàásù lébẹ̀ kà lẹ́lẹ́mọ́ lébẹ̀ ṣebí Ọlọ́run náà nípadà pèsè kọ́ kàn mú àkàrà márùn àtẹja méjì kàn mú bọ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀nìyàn Ọlọ́run ti ṣe lónìí o mọ̀kànmọ́yà jẹ́ra rẹ ké sọ́lọ́run onímọ̀nà ká gbégbà wí Olúwa jàre o fún mi ní jíjẹ ọ̀rẹ́jọ́ mi fún mi lónìí Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ebi alẹ́ ẹ̀ àpá ọ̀ ire.